obìnrin kan tóun náà ṣiṣẹ́ tíátà máa ti jáde láti wá sọ ohun tí Ìyábọ̀ Òjó ṣe fún un. Ṣèyí Tinubu, Tóyìn Abraham àti Ìyábọ̀ Òjó ṣe ìpàdé pàjáwìrì lórí kíni. Ẹ jókòó ẹ gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Wọ́n ti ní tí ìṣòro bá dé bá ní ẹni tó máa kú ni kò ní àmọ́. Látàrí bí òṣèré ilẹ̀ wa ìyẹn Ìyábọ̀ Òjó ṣe ń la àwọn ìṣòro kan kọjá tó jẹ́ pé láìpẹ́ yìí ní ibìkan ní iléeṣẹ́ rẹ̀ jóná tí akẹgbẹ́ rẹ̀ Lizzy Anjorin ò jẹ́ kó fi ẹ̀dọ̀ lórí òróǹro tó sì ń bàjà lórí ẹ̀rọ ayélujára ní àwọn èèyàn lóríṣiríṣi jáde láti wá sọ orú èèyàn tí Ìyábọ̀ Òjó jẹ́, èyí tí Ọlálọ́dẹ Àbúta, ọ̀kan lára òṣèré ilẹ̀ wa rí nígbà kan rí ṣùgbọ́n tó ti dẹni tó ń talẹ̀ àti ilẹ̀ báyìí ti wá kọ àkọlé kan sórí ẹ̀rọ ayélujára Instagram rẹ̀ wípé obìnrin kan tóun náà ti ṣiṣẹ́ tíátà rí ti jáde síta láti wá sọ ọ̀rọ̀ nípa Ìyábọ̀ Òjó. Nínú àkọlé tó fi sórí ẹ̀rọ ayélujára rẹ̀, ó ní Ìyábọ̀ Òjó nìkan lẹni tó jẹ́ ìyá àsàlẹ̀ òun, ẹni tó máa ń fìfẹ́ hàn sáwọn ènìyàn tó sì máa ń ṣàtìlẹ́yìn fún àwọn ènìyàn tí kò sì lè sọ fún padà. Ìwà yìí tó ti ń wù kó tó dìgbà ẹ̀rọ ayélujára tóun sì jẹ́rìí lára àwọn. Arábìnrin náà fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé ká ní òun mú iṣẹ́ tíátà lókùnkúndùn ni òun ò bá ti di gbajúmọ̀ nídìí iṣẹ́ náà nítorí Ìyábọ̀ Òjó àti Tóyìn Abraham máa ń bá òun wá iṣẹ́ tíátà nígbà tí òun kò rí oko eré lọ. Ṣùgbọ́n tí wọ́n bá ti pè òun máa ń fún wọn láwàáwí ni nítorí owó tí wọ́n fẹ́ fún òun nídìí iṣẹ́ náà kò wó òun lórí nítorí owó lòun ṣe yà sí ìdí iṣẹ́ tíátà. Owó tóun sì ń lépa rẹ̀ kò sí nínú iṣẹ́ tíátà nígbà náà ṣùgbọ́n àwọn méjèèjì Tóyìn Abraham àti Ìyábọ̀ Òjó ṣàtìlẹ́yìn fún òun nígbà náà. Ṣùgbọ́n ọkàn òun sọ fún òun pé òun kò tí ì dé òpin iṣẹ́ òun. Ó wá sọ fún Ìyábọ̀ pé ilé ọba tó ju ẹwà ló bùkún àti pé àwọn èèyàn wà fún digbí pàápàá jùlọ àwọn tó nífẹ̀ẹ́ rẹ̀, àwọn tó ṣe pàtàkì sí i. Ó wá sọ pé Tóyìn Abraham jẹ́ ọ̀rẹ́ òun ìgbà tipẹ́tipẹ́, inú òun sì dùn sí gbogbo àṣeyọrí rẹ̀ àti ibi tó dé lónìí. Ó sì gbàdúrà fún arábìnrin náà pé kọ́lọ́run kó bùkún fún un. Kí ló dá Ṣèyí Tinubu, Tóyìn Abraham àti Ìyábọ̀ Òjó papọ̀? Gbogbo àwọn tó rí fọ́nrán kan tí Ṣèyí Tinubu, Tóyìn Abraham àti Ìyábọ̀ Òjó wà nínú ẹ̀ ni ó yà lẹ́nu tó sì ń jọ wọ́n lójú, èyí tó mú káyọ̀ máa sọ pé ṣé Ìyábọ̀ Òjó ti darapọ̀ mọ́ àwọn tó ń ṣàtìlẹ́yìn fún Tinubu ni. Èyí tó mú káwọn kan máa sọ pé bí Ìyábọ̀ Òjó ò ṣe ṣàtìlẹ́yìn fún Tinubu lọ́dún 2023 òun ló mú kẹ́gbẹ́ náà máa bàjà ṣùgbọ́n tí Ìyábọ̀ Òjó fẹ́ fi ọgbọ́n fẹ̀yìn rìn sínú ẹgbẹ́ náà. Nínú fọ́nrán náà àwọn mẹ́tẹ̀ẹ̀ta sì ń rẹ́rìn tí Tóyìn sì sọ pé àwọn méjèèjì tẹ̀ ń wò yìí ìyẹn Ìyábọ̀ Òjó àti Ṣèyí Tinubu jẹ́ àwọn èèyàn tó ṣe pàtàkì sóun. Nínú fọ́nrán náà ni Ṣèyí Tinubu ti ń sọ pé àwọn àǹtí mi nìyí láti ìgbà tí mo ti wà ní kékeré, Aṣíwájú bèbí, tí Tóyìn sì ń sọ pé òun gbọ́ orúkọ náà nítorí iwájú lòun máa lọ. Èyí tó mú káwọn èèyàn máa sọ pé ṣé Tóyìn ti fẹ́ fa Ìyábọ̀ Òjó sínú ẹgbẹ́ APC ni ṣùgbọ́n táwọn èèyàn sọ pé Ìyábọ̀ Òjó ti sọ pé kíyàn tako ẹgbẹ́ òṣèlú tóun ṣàtìlẹ́yìn fún kò ní kóun kórìíra ẹni náà tàbí bẹ́ni náà jà. Ẹ wo fọ́nrán náà. To me. Mommy. Àti Ìyábọ̀ and Ṣèyí, they are important. Tani mommy, tani daddy. Èmi ni mommy sing. The two of them, they are important to me. Yeah. The two of them, just the two of them. My auntie, since I was just the two of them, Ṣèyí and Àti Ìyábọ̀, just the two of them. Our Excellencies. Aṣíwájú baby. I claim it. It's my name. Aṣíwájú la mama lọ lórúkọ Jésù. Iwájú ni. Amen. Àmín Jésù. Àti Ìyábọ̀ kí tẹ fine. Fọ́nrán náà ló mú káwọn máa sọ pé ṣé Lizzy Anjorin ò ní wá fún Ṣèyí Tinubu báyìí.